ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá ó yẹ kó má tiẹ̀ kú o ká tó ṣàna ṣe dáadáa. ọjọ́ máa ní gbàgbé ní ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2020 nínú ìtẹ̀gbésí ayé àwọn ìran Olú-Òjé Ojempetu tí wọ́n wà ní orílẹ̀-èdè Benin Republic látàrí bí wọ́n ṣe gbàlejò Kábíyèsí Ọba Adéyínká Adéṣínà Ọbáwálé Olú-Òjé Ojempetu ti Gádúmọ Kingdom ní ìpínlẹ Kogí. Báyìí ni ètò àbẹ̀wò àti ayẹyẹ ìkíni kú àbọ̀ ọjọ́ náà ṣe lọ ní orílẹ̀-èdè Olómìnira Benin Republic. Ẹ